Àṣàkẹ́ o alóyin lóhùn o onílọ́jọ́ ìbí mi kórí jẹ́ ń pẹ́ láyé kórí sókè má gbóhùn lẹ́nu mi kí n má tẹnu gbó bí ọwọ́ kí n má mọ̀ nira gbogbo tí bá ti ń dáwọ́lé kó mọ̀ yọrí sí rere. Ẹlẹ́dàá o jókìkí mi ó tàn kárí ayé òkìkí bá ti wá ń tàn ìṣẹ̀dá má jẹ́ ń tán aláṣeyọrí ni ó ṣe mí má jẹ́ ń ṣàṣetì. Alóyin lóhùn o ó yá nílé bàbá mi èmi lọ́mọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ògúnmọ́dẹ́dẹ́ ọmọ olúyẹ̀kú àgbà ẹ̀pẹ́ oníkọ́ bàtà èmi lọ́mọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́ èmi lọ́mọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ̀ obì tó bá dára ṣe níwọ̀ sápò tiwa èyí tí ò dára ṣe níwọ̀ sínú gbó ọmọ ẹni kúkúrú lọ́sàn-án agùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ bódòrú ọmọ apẹjafẹ́jà jẹ ọmọ alágbàlá kan rékéréké ṣebémi lọ́mọ alágbàlá kan rèkèrèkè ẹrú ń gbà ọmọ ń gbà wọ́n ní kọ́ mọ̀ gbà ń lé tiwa mọ́ torí ọmọ ọba kò gbọ́dọ̀ ṣe bí ẹrú nílé bàbá tó bí mi lọ́mọ ọmọ arówó rẹ̀ rú mọ́ rówó rẹ̀ kọ́ nítorí ẹrú ní sin ní ẹ̀kọ́ kì í sìn nìyàn ọmọ ẹlẹ́sìn nílé àmúṣèrègùn tó bá wà ń lé a máa dún bí odidi ẹran fún ni jẹ ọmọ onígi mẹ́ta nígbẹ̀jú ọ̀kan sowó ọ̀kan soyún ọ̀kan sì ń sàlárì bàbá sọ ọmọ mo lè jẹja mo lè gùnyàn ọmọ apẹja fẹ́ jajẹ ta ló ní àlómi lẹ́pẹ́ ẹbí wọn ta ló la bàtà bútù bàbá omi kómi ẹ bèrè pé ta ló la bàtà bútù bàbá odòkodò ẹni bàbá mi dẹ́pẹ́ ṣùkùṣùkù ẹja là á gbélé wọn lọ́wọ́ ẹni kàn tí ò bá wá dẹ́pẹ́ egungun ẹja là á gbélé wọn lọ́wọ́ gbogbo yín ẹ ká lọ kẹ́ tẹ̀lé mi dẹ́pẹ́ kẹ́ lè rí ṣùkùṣùkù ẹja mú dé